àwọn jàǹdùkú dáná sun àáfàá àjọ Katoliiki mọ́nú ilé. Irú kí wàá leléyìí ní ariwo tó gbẹnu àwọn onígbàgbọ́ tó wà ní káfíńkóró níjọba ìbílẹ̀ Paikoro nípínlẹ̀ Niger nígbà tí wọ́n gbọ́ pé àwọn jàǹdùkú kan wọlé tọ̀ rẹ́fúrẹ́ǹdì Isaac Achi tó jẹ́ àlùfáà àjọ St. Peter and Paul's Catholic Church tó wà nílùú náà tí wọ́n sì dáná sun mọ́nú ilé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 15 oṣù kìíní ọdún yìí. Aláròyé gbọ́ pé gbogbo ọ̀nà ni àwọn ẹni ibi náà ṣán láti wọnú ilé náà, ṣùgbọ́n nígbà tí èyí kò ṣeé ṣe fún wọn nítorí ètò ààbò tó gbópọn tó wà níbẹ̀ ni wọ́n bá kúkú bínú sọná sínú ilé ọ̀hún. Èyí ló sì mú kí àáfàá náà jóná mọ́nú ilé yìí. Ọ̀kan nínú àwọn àlùfáà tóun náà wà nítòsí tó wá gbogbo ọ̀nà láti sá jáde, Father Collins, ni Aláròyé gbọ́ pé wọ́n yìn níbọn lápá. Ojú ẹsẹ̀ ni wọ́n sáré gbé ìránṣẹ́ Ọlọ́run náà lọ sílé ìwòsàn fún ìtọ́jú tó péye. Bẹ́ẹ̀ ni wọ́n wọ́ àjókò àáfàá náà jáde nínú ilé ọ̀hún. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Wasiu Abiodun fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní nǹkan bíi aago 3 òru ọjọ́ 15 oṣù kínní ọdún yìí ni àwọn jàǹdùkú kan tí wọ́n dè hámọ́ra nǹkan ìjà ogun kọlu ilé àáfàá Isaac Achi ní St. Peter's and Paul Catholic Church tó wà ní ojú ọ̀nà Dásà Káfíńkóró níjọba ìbílẹ̀ Paikoro. Gbogbo ọ̀nà làwọn jàǹdùkú náà wá láti wọnú ilé ọ̀hún, ṣùgbọ́n nítorí àwọn ètò ààbò tí wọ́n ti ṣe síbẹ̀ wọn kò ní àǹfààní láti wọnú ilé yìí. Èyí ló mú kí wọ́n dáná sunlé náà tí àáfàá ọ̀hún sì jóná mọ́lé. Bákan náà ni wọ́n yìnbọn mọ́ ọ̀kan nínú àwọn àáfàá tó wà níbẹ̀ léjìká nígbà tó ń gbìyànjú láti sá lọ. Àwọn ọlọ́pàá láti Káfíńkóró ti lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ṣùgbọ́n àwọn tó ṣiṣẹ́ burúkú náà ti sá lọ kí wọ́n tó débẹ̀, gẹ́gẹ́ bá alukoro ọlọ́pàá ṣe wí. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.